àwọn ò ní support child molestation because tó bá jẹ́ pé minor lọmọ yẹn ó mean pé tá a bá ń support suchat ó ṣeé ṣe kó jẹ́ pé ó lè dẹ́kùnlé àwa náà níjọ́ kan so ìyẹn clear. Mo lérò pé bàbá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ tí mo dẹ̀ máa play fún wa ní alẹ́ yìí. Bàbá Ìjẹ̀ṣà ò dẹ̀ tún sọ̀rọ̀. Ọ̀nà méjì ni. Ká wá sọ pé minor lọmọ yẹn. Ǹjẹ́ ó tọ́ ká máa give publicity lórí ìbéèrè mò ń bèrè ń sìn o lórí pé ìyàn hùwà tóòtọ́ láwùjọ so that bóyá tí publicity yẹn bá dé stage kan a fi ra pity fẹ́ni bá hùwà tí kò tọ́ láwùjọ. Ǹjẹ́ ó tọ́? Ẹ jẹ́ kí èmi àti yín ká dáhùn béèrè yẹn lọ́dọ̀ wa. Ǹjẹ́ tírò ẹ bá ṣẹlẹ̀ sí àwa náà àwọn èèyàn míì náà tún dìde wá ní bàbá Ìjẹ̀ṣà kò ṣe àbí ó ṣe pé irrespective of gbogbo náà bímọ ọkùnrin bá a ṣe máa ń sọ̀rọ̀ yẹn pé gbogbo wa bímọ ọkùnrin o kò sẹ́ni tó lè jìn sí ọ̀fìn ayé àní jìn sí ọ̀fìn ayé. Of course àwọn èèyàn ń sọ̀rọ̀ wá ní clearly níbi tá a wà ní pé bá a ṣe sọ pé is a setup tí wọ́n bá sẹ́ẹ̀tì ẹni tó ní follow up kò setup náà ni. Ǹjẹ́ ńgbà tó jẹ́ setup ǹjẹ́ ṣé mandatory ni fún ẹni tí wọ́n setup pé kó fall ni gbogbo alábímọ ọkùnrin ọmọ wa ò ní jìn sí ọ̀fìn ayé. Màá complain díẹ̀ of course. Bàbá Ìjẹ̀ṣà ní àwọn gúrùpù kan fáwọn tí a bá ń sọ pé we are not sure if it does. Màá query nǹkan kan fídíò tí wọ́n show fún wa yẹn mo rò pé fídíò yẹn ó ní ṣàmọ̀ èyí tó show fún wa ni wọ́n show fún wa èyí tí wọ́n dẹ̀ show fún wa wọ́n kàn show díẹ̀ fún wa wọ́n tún wá show ìyókù tí wọ́n sọ pé ìyókù ni wọ́n pè ní full video. Èmi tún ṣì query fídíò yẹn pé wọ́n ti set up CCTV sílẹ̀. Ibi tí mò ń lọ kọ́ nìyẹn mo kàn mú yẹn wọlé ni. Nígbà tí wọ́n set up CCTV sílẹ̀
tí èèyàn bá wọlé ó yẹ kí cctv gbé pé bàbá ìjẹ̀ṣà wọ inú ilé yẹn. Nígbà tí bàbá ìjẹ̀ṣà wọlé ó yẹ kí cctv gbé. Nígbà tí bàbá ìjẹ̀ṣà wọlé kí ni wọ́n jọ sọ? àárín yẹn ò sí nínú cctv. Kàtí ẹ̀rí image nígbà tí bàbá ìjẹ̀ṣà wọ inú yàrá yẹn, àárín yẹn. Ìkànnì yẹn. Ìkejì ni pé bá a ṣe sọ pé ṣó tọ́ tí èèyàn bá ṣe ẹ̀ṣẹ̀ kan, àmúrò pé lára tactics tá à ń lò ń sìn ní Nàìjíríà, àwọn ìṣe wa ní Nàìjíríà nìyẹn. A máa ń lo mídíà gan. Mídíà yẹn ni pé a mọ̀ pé ẹni yìí ṣe kinní, ṣùgbọ́n ẹjẹ́ a máa promote ẹ̀. Alára màá sọ pé tactics tá à ń lò ń sìn nìyẹn, tí mo dẹ̀ rò pé bàbá ìjẹ̀ṣà náà ń lò. Àti àwọn tó wà nínú gúùpù bàbá ìjẹ̀ṣà náà. Lára nǹkan tí a ní kí wọ́n máa promote nìyẹn. Òun ni màá fi play lára ohun bàbá ìjẹ̀ṣà. Torí àwọn èèyàn sọ pé bàbá ìjẹ̀ṣà ò sọ̀rọ̀. Wọ́n ní a jẹ́ kí a gbọ́ pé a gbọ́ lẹ́nu bàbá ìjẹ̀ṣà. Bàbá ìjẹ̀ṣà sọ̀rọ̀. Kò ń ṣe pé bàbá ìjẹ̀ṣà ò sọ̀rọ̀. Èyí tẹ̀yin gbọ́ lẹ gbọ́. Bọ́ kí ni bàbá ìjẹ̀ṣà sọ láti ìgbà tí ọ̀rọ̀ yìí ti ń ṣẹlẹ̀? Màá wá play díẹ̀ ká tó wá lọ sí ibi tí ọ̀rọ̀ yẹn ti ń bọ̀. Ẹ jẹ́ á gbọ́ díẹ̀ nínú nǹkan tí bàbá ìjẹ̀ṣà sọ. Ẹni tó lórúkọ ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ èèyàn máa gbogbo tó ń sọ yẹn gbogbo ẹ̀ máa die down. Tẹ́ bá ti ń dá lóhùn ẹ̀ fẹ́ kó die down ni. Lẹ́yìn ilé tó ti sọ ẹni tó lórúkọ ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ èèyàn máa gbogbo tó ń sọ yẹn gbogbo ẹ̀ máa die down. Tẹ́ bá ti ń dá lóhùn ẹ̀ fẹ́ kó die down ni. Òun ni pé bàbá ìjẹ̀ṣà sọ pé tí n bá gbọ́ àárín yẹn yé tí mo sì máa play fún pé ẹni tó lórúkọ ni àbùkù máa ń wá kiri. Pé tí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ náà máa play ẹ̀ tán. Tí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ tá a bá fẹ́ jẹ́ kó die down, òun ni pé ká máa ṣe nfà láàrin ọ̀rọ̀. Pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí indirectly bàbá ìjẹ̀ṣà bá yomi fabiyi wí ń bẹ̀. Pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí pé àwọn kan dúró pé àní a fẹ́ bà tiẹ̀ jẹ́ délẹ̀ ni. Pé lágbájá àní ẹni yìí ṣe nǹkan báyìí fún mi.
òótọ́ ni kíyàn béèrè human right kíyàn follow human right pé ìyẹn tó bá jẹ́ pé nìyẹn ò ṣe. ṣùgbọ́n in a situation whereby wọ́n ní ẹni yẹn ṣe ta lẹ́ni yẹn ṣe pẹ̀lú ó ṣe pẹ̀lú minor according to nǹkan tá a ṣì ń gbọ́ di bí mo ṣe ń sọ yìí. lóòótọ́ àwọn allegation kan ṣẹlẹ̀ tí wọ́n ní 24 lọ́mọ yẹn nínú àwọn ọ̀rọ̀ wọ́n ní 24 ni nínú àwọn ọ̀rọ̀ náà mo gbọ́ pé 19 ni àti pé nínú àwọn ọ̀rọ̀ bákan náà mo gbọ́ pé Yomi Fabiyi náà lo language kan ó ní young teenager àbí ṣé language tí Yomi lò nìyẹn. Ó lo young teenager. Teenager lè jẹ́ adult tó bá jẹ́ pé ibi tá a máa ń kà á mo ní teenager lè jẹ́ adult teenager lè má jẹ́ minor. Ó ní grown teenager. Thank you. Teenager is teenager. Tí bá understand Yomi Fabiyi ó ń try láti sọ pé grown teenager bóyá ọmọ tó ti pé 18-19 ǹjẹ́ ọmọ yẹn ṣé grown teenager ní ibi tá a bá because a lè sọ pé 16 grown teenager ní ṣé 18 grown teenager ní Yomi ń sọ ní àbí 19 grown teenager ǹjẹ́ ọmọ yẹn gan ti pé àwọn ọdún tí à ń sọ yìí. ẹ jẹ́ play audio yẹn lẹ́ẹ̀kan sí. nínú group tí bàbá Ìjẹ̀ṣà dálẹ̀ àwọn èèyàn sọ̀rọ̀ púpọ̀ kódà ó wà nínú wọn tó ní àwọn náà ti experience gbogbo ẹ̀ bákan náà wà ẹ já gbọ́. ẹni tó lórúkọ ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ èèyàn máa gbogbo tó ń sọ yẹn gbogbo ẹ̀ máa die down tẹ́ bá ti ń dá lóhùn ẹ̀ kó die down ni lẹ́yìn ilé tó ti sọ yìí sì kò lè sọ mí mọ́ lọ́la kò gbọ́dọ̀ lọ sórí social media mọ́ wọ́n ti banned everything láti délé ní so fúnra ẹ̀ ló kàn balẹ̀ ẹ̀yẹ kan máa ṣe publicity fẹ́mi bí pẹ́ mọ̀ mí ẹ máa lọ like ẹ máa share àwọn nǹkan síbi tó bá ní ẹ máa share àwọn èèyàn máa kọ I know you that you know how to write inspirational kìíní ẹ má torí ìyẹn àti mòótọ́ o ìṣúná àbáyẹsà ò sí come out by himself bóyá so ẹ má lóṣù that's all you need to say so ọgbọ́n lè máa fi ṣe nǹkan. lẹ́yìn tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ arábìnrin kan wà tí à ń pè ní head of the group theatre group òun náà sọ orúkọ rẹ̀ àwọn náà sọ experience wọn lórí ọ̀rọ̀ tó ń lọ yìí wọ́n sọ experience wọn ẹ jẹ́ a gbọ́ nǹkan tí arábìnrin yẹn sọ ṣe mọ̀ pé nǹkan tó wà nílẹ̀ ń sìn làwa ń sọ ń pa ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ a gbọ́ nǹkan tí arábìnrin yẹn sọ láti ibi tó ti bẹ̀rẹ̀. Hello ma, ẹ káàárọ̀ ma.
Wow, nice to you. My name is Makiwa Elizabeth. I'm Babaji Ijesha worker. I'm a secretary, the group admin, and like seriously, inú ẹkún ni mo wà tí mo ti ń bá yín chat. Lóòótọ́, I was against you before, ma. To be frank with you, I was against you that maybe you were trying to like form some things against him. Àmọ́ apá mi jábọ́. Although I know you are not lying, mo mọ̀ pé irú ìgbà tó ń sọ̀rọ̀ yẹn mo mọ̀ pé Ìjẹ̀ṣà lè ṣe because it's very very flat. Ó flat mo mọ̀. But what I'm saying pé bóyá ti 7 years yẹn lèmi kọ̀ pé kò real. Do you get? But no. Apá wa jábọ́ gbogbo group we are disappointed at him. Share belief pé ńgbà tí n0te yìí ṣẹlẹ̀ báyìí, a lot of people nínú group yẹn tó bẹ̀rẹ̀ sí ní pè mí as the group leader that Ìjẹ̀ṣà ṣe báyìí, Ìjẹ̀ṣà ṣe báyìí so, Ìjẹ̀ṣà ṣe báyìí so. Please, princess, we are very, very sorry. I'm sorry, even me especially. I'm very, very sorry. I'm sorry, very, very sorry. Because people ní wádìí ohun gbogbo dájúdájú kó dé ìdí ìṣòtì tó ń. I was there at Panty on Wednesday. I asked this man, Shebli Pomokunrin parọ́ fún mi. Mo sọ nínú group. I can even add you to our group to see what people are saying against him. Gbogbo ṣe wọ́n come out lóríṣiríṣi ọ̀nà pé ó ṣe báyìí sí wọn. Àwọn ọmọ kéékèèké àárín wọn tó jẹ́ pé òun ló gbà. No, I'm a mother and I'm a wife. I'm a married woman. I was disappointed. I was ashamed to have said that Momo Jesha. No. Please, ẹ má bínú torí Ọlọ́run. Nǹkan tí arábìnrin yìí mo rò arábìnrin yìí fẹ́ ó ń bá princess sọ̀rọ̀. Tí mo bá understand dáadáa. Princess ni arábìnrin yìí ń bá sọ̀rọ̀ ń bì. Ó ní gbogbo nǹkan tí wọ́n sọ ń pa bàbá Ìjẹ̀ṣà. Ó ní òun mọ̀ pé ọ̀gá òun ìyẹn bàbá Ìjẹ̀ṣà flat. Ó ní ṣùgbọ́n ti 7 years ago yẹn ó ní òun ò bá ìyẹn. Of course kò sí nǹkan tá a fẹ́ fi proof 7 years ago. Àǹtí abádẹ̀wò 7 years ago tí à ń sọ yìí 7 years ago tí à ń sọ yìí tí mo bá understand wọ́n fi nǹkan kan bóyá wọ́n béèrè nígbà tí wọ́n béèrè ń pa mátà yìí pé ìgbà wo lẹ́nìí kọ́ ṣe rú nǹkan báyìí fún ẹ. Mo rò pé bóyá ọmọ yìí sọ pé bóyá ibi báyìí ló ti ṣe fún mi. Àwọn yẹn wá fi ọpọlọ gbé pé 7 years ago. Ó mì pé ibi báyìí la wà ń gbà báyìí lọ́ fi calculate 7 years ago. Èmi ò sọ pé ó ṣẹlẹ̀ o. Mo ń sọ nǹkan tí ó lè ṣẹlẹ̀. Nǹkan tí ó lè ṣẹlẹ̀ ni mò ń sọ fún wa yìí. Though more are concerned if nínú voice tá a gbọ́ tí bàbá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ pé nǹkan tọ́mọ èèyàn need òun ni kí wọ́n máa ṣe publicity pé àti ìgbọ́ látẹnu bàbá Ìjẹ̀ṣà
bàbá Ìjẹ̀ṣà ò sọ̀rọ̀ pé mo ṣe kinní lóòótọ́ tó àwọn voice kan náà wà tí mo rò pé bàbá Ìjẹ̀ṣà sọ pé nǹkan tó lè ṣe ni pé kọ́ṣà máa bóun bẹ princess. nígbà tí bàbá Ìjẹ̀ṣà bá ní ẹ máa bá mi bẹ princess, tí yomi fabiyi jáde pé a máa ná tán ni lórí human rights, yomi fabiyi ìyẹn ń jà lórí human rights. mọ̀ ń bọ̀. bàbá Ìjẹ̀ṣà ní ẹ máa bá mi bẹ princess. amúdẹ̀rùn pé barista kan wà barista Ògúnlànà bóyá out of, because if I can say mo advertise mo mọ̀ pé barista yẹn ó capable, because along the line bóyá out of pé bàbá Ìjẹ̀ṣà fẹ́ bẹ princess lọ́ ṣe ṣọ́ọ̀tì barista yìí up ni I don't know. all of a sudden a kò rí pé wọ́n denounce barista Ògúnlànà yẹn. of course tí wọ́n bá fẹ́ fún ẹ ń bẹ̀ ọ́ àwọn ò pé wọ́n fún bàbá Ìjẹ̀ṣà ń bẹ̀ ọ́ ẹ̀wọ̀n tó o bá perfect bail, bail is bail. bóyá wọ́n fi ṣe level 17 ni o, wọ́n fi ṣe level 16 ni o. in Lagos State ṣẹ́rẹ́ wọn level 16 17 yẹn wọ́n ọ̀pọ̀ ní àwọn workers. àkúlẹ̀ blame àwọn tí wọ́n tọ́ ní bail condition rí, that is tó o bá ti meet up bail condition level 16 la fẹ́, wọ́n máa ń sábà ṣe bẹ́ẹ̀ tí àwọn èèyàn bá ní interest lórí case yẹn. because they may as well say okay level 16 wọ́n lè ní okay wọ́n tún lè tighten pé ó gbọ́dọ̀ ní landed property, ó gbọ́dọ̀ ní nǹkan báyìí. wọ́n máa ń sábà ṣe bẹ́ẹ̀, ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gan. especially táwọn èèyàn bá ní interest lórí case. àǹtẹ́ ẹ bá wo kéèsì Ṣẹ̀wọ̀n Ẹ̀gbẹ̀gbẹ́, tẹ́ bá wo kéèsì Ṣẹ̀wọ̀n Ẹ̀gbẹ̀gbẹ́, the same condition náà lọ fún Ẹ̀gbẹ̀gbẹ́ pé level 17 officer. and the most sad thing ni pé ṣebí tíyàn bá rí level 17 officer kí wọ́n dájọ́ fẹ́yàn kó o kú mọ̀ pé ọdún mẹ́rin wọ́n ti fún mi lẹ́wọ̀n àbí wọ́n fún ẹnìyẹn lẹ́wọ̀n, wọn ò ní fún mi lẹ́wọ̀n. Ọlọ́run ò ní jẹ́ ń ṣe nǹkan tí wọ́n á fi fún mi lẹ́wọ̀n. pé ọdún mẹ́rin ló fẹ́ lò lẹ́wọ̀n, wàá ti mọ̀ pé wàá máa kà á pé ọdún kìíní jáde ìgbà báyìí ni wàá parí ẹ̀wọ̀n. bó kò ń rí bẹ́ẹ̀ fẹ́ni tí wọ́n bá fẹ́ fìyà jẹ, orí bẹ́ẹ̀lì yẹn ló máa wà.
wọ́n á dẹ̀ máa give a long adjournment date. Ẹ má gbàgbé àwa tí a bá fẹ́ ra tí ara wo ò bá ń le dáadáa síyàwó wa tí ara wo ò bá ń le dáadáa síyàwó wa ẹ má gbàgbé ẹ pè pause and ponder fún herbs wa tí à ń pè ní olújogbójogbò. Àwa tíyàwó wa bá ń sábà complain ẹ pè pause and ponder àbí a ní arúgbó ńlé ni ara wọn ń sábà le bó ṣe yẹ kó le wọ́n ń gbé mọ́mì lọ sí hospital ń gbogbo ìgbà ìwọ pé pause and ponder fún rain product wa. So nǹkan tí mò ń sọ ni pé wọ́n ò ní dájọ́ fún ẹ wọ́n á dẹ̀ fún ẹ ní long adjournment date ìwọ kọ́ ló fẹ́ control wọ́n á kọ́ ní date báyìí adájọ́ gára ní registrar date let me check my diary it's not convenient for the court any date ká ní June láwa á ní give us any date in September 3 months in custody without judgment. You know what it means? ṣé àwọn ẹgbẹ̀gbẹ́ ti wà ní prison sìn ó ti tó ọdún 4 wọn ò fún lẹ́wọ̀n orí bẹ́ẹ̀lì ni wọ́n wà pé lára bí Nàìjíríà tún ṣe bàjẹ́ lápá kan nìyẹn orí pé level 70 bail condition ni wọ́n ṣì wà ṣé tí wọ́n bá fún lẹ́wọ̀n kò ní ti ṣẹ̀wọ̀n tán. Nigerians máa ń sábà ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ní interest tí wọ́n bá fẹ́ fi ìyà jẹ èèyàn. So back to the admin ọmọọṣẹ́ bàbá Ìjẹ̀ṣà tó ń sọ̀rọ̀ yìí ó ní òun ò lè sọ pé bàbá Ìjẹ̀ṣà ò ṣe ó ní ti 7 years ago òun dispute ẹ jẹ́ à continue. àti incident yìí ṣẹlẹ̀ báyìí a lot of people nínú group yẹn tó bẹ̀rẹ̀ sí ní pè mí as the group leader that Ìjẹ̀ṣà ṣe báyìí Ìjẹ̀ṣà ṣe báyìí so Ìjẹ̀ṣà ṣe báyìí so please princess we are very very sorry. I'm sorry even me especially I'm very very sorry I'm sorry very very sorry because bíbélì ní wádìí ohun gbogbo dájúdájú kó dé ìdí ìṣòtì tó ń I was there at Panti on Wednesday. I asked this man ṣebí ọmọkùnrin parọ́ fún mi mo sọ nínú group I can even add you to our group to see what people are saying against him. Gbogbo ṣe wá ń come out lóríṣiríṣi ọ̀nà pé ó ṣe báyìí sí wọn àwọn ọmọ kéékèèké àárín wọn tó jẹ́ pé òun ló gbà tó èmi náà I'm a mother and I'm a wife I'm a married woman I was disappointed I was ashamed to have said that mo mọ̀ Ìjẹ̀ṣà. ẹni yìí sọ̀rọ̀ pé òun wà ashamed ohun tó ń tini lójú ni òun mọ bàbá Ìjẹ̀ṣà. ẹ jẹ́ àgbọ̀rọ̀ ẹ jẹ́ àṣìmágbọ́ nǹkan tó ń sọ lọ. No please ẹ má bínú torí Ọlọ́run I understand your plan I feel your pain no ara mi ò balẹ̀ láti àná nígbà tí mo wo fídíò yẹn because mo rò pé today say that we the members we went to him àtúntò lọ́wọ́ ẹ̀ this man lied against this thing ẹ bá àwọn irọ́ tó fọ̀ no ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi ẹ jọ̀ọ́. why ẹni yìí ń bẹ̀bẹ̀ at the same time ó dẹ̀ ń sọ pé ó believe nǹkan tí wọ́n ní bàbá Ìjẹ̀ṣà ṣe. ó ní nítorí pé òun believe pé bàbá Ìjẹ̀ṣà flirt. ẹ jẹ́ àmà gbọ́lọ̀. Like seriously, I know what you are saying. I know. He has done this thing to me before.
Only I know what you are saying. Only because he has done this to me before. Tẹ́ ẹ bá lọ wo ẹni ẹ kú dárúkọ ẹ̀. I know what you are saying. On confirm for princess. At the same time, on console princess lápá kan. Like seriously, I know what you are saying. I know. He has done this thing to me before. Apart from harassing me, he did it to my blood. Ó ní báwo ni bàbá Ìjẹ̀ṣà ṣe sí ni pé ó ní he did it to my blood. Lọ́nà wo? To my blood sister. It's not even up to a year. It's not up to 5 months. It's not up to 6 months. Ọmọ yẹn, Ọlọ́run ọba ló bá mi yọ. He called me. Èyí tá à ń play yìí, of course, nǹkan tó wà nínú group ni. That is, tí wọ́n ará nínú group, sorry, ará nínú group send sí princess ni. Ebi ò bá princess sọ̀rọ̀. Ṣùgbọ́n bákan kíní ìdánwò mi. Báwo ló ṣe dánwò mi ni pé lẹ́ni tí wọ́n gbé bàbá Ìjẹ̀ṣà lọ sí ilé ẹjọ́. Ara abiyamọ táwọn èèyàn. Pé ẹni of course ṣẹ́rí àwa tí ojú wa bá ti rí oríṣiríṣi kò ń jọ àwa lójú torí mi ti rí oríṣiríṣi because mo believe pé normal process even tí court ò bá wà on strike wọ́n lè gbé bàbá Ìjẹ̀ṣà lọ sí court kí adájọ́ máa kó ní kí wọ́n mú date fún kó wá argue fún bail condition bail or something like that. Gbàmí wọ́n á gbé accused wọ́n á gbé lọ sí court. It's just for appearance. Pé at least àti gbede court. Ó máa ń sábà ṣẹlẹ̀ bẹ́ẹ̀. So, òun ni bákan ẹni yẹn súnmọ́ mi pé àánú bàbá Ìjẹ̀ṣà máa ń ṣòwò pé báyìí. Mo ní ibi táwa wà ní pé tí ọmọ yẹn bá jẹ́ minor, nǹkan tí bàbá Ìjẹ̀ṣà ṣe ó kù díẹ̀ káàtó. Ẹ má gbàgbé pé beginning ọ̀rọ̀ tá à ń sọ yìí at the beginning mo ní ìgbà tí bàbá Ìjẹ̀ṣà wọlé àárín CCTV tó sọ ìgbà tó wọnú building yẹn. But still tí ọmọ yẹn bá jẹ́ minor, it is no. Because àti ìmọ̀ ṣàmọ̀ pé oníkálùkù kàn ń sọ tiwa. Àwọn tí wọ́n dẹ̀ wọ́n pé bàbá Ìjẹ̀ṣà o èèyàn bàbá Ìjẹ̀ṣà
ó ṣeé ṣe kó jẹ́ pé script ni àwọn náà ń follow. Ó ṣeé ṣe because nínú ọ̀rọ̀ tá a gbọ́ ń bì ẹ jẹ́ n tún play kẹ́ ẹ gbọ́. ẹni tó lórúkọ ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ èèyàn máa gbogbo tó ń sọ yẹn gbogbo ẹ máa die down tẹ́ bá ti ń dá. Bàbá Ìjẹ̀ṣà ní gbogbo ohun tó ń sọ yẹn ó máa die down. Kí ni iṣẹ́ tí bàbá Ìjẹ̀ṣà fẹ́ yẹ káwa máa ṣe ni. dá lóhùn ẹ̀ kó die down ni lẹ́yìn ilé tó ti sọ yìí sì kò lè sọ mí mọ́ lọ́la kò gbọ́dọ̀ lọ sórí social media mọ́ wọ́n ti banned everything láti délé ní so fúnra ẹ lọ́kàn balẹ̀ ẹ̀yẹn kan máa ṣe publicity fẹ́mi bíi pé mọ̀ mí ẹ máa lọ. Bàbá Ìjẹ̀ṣà ní ẹ̀yin kàn máa ṣe publicity fún èmi bíi pé ẹ mọ̀ mí. Like ẹ máa ṣí àwọn nǹkan síbi tó bá ní ẹ máa ṣí àwọn èèyàn máa kọ I know you. Wọ́n ní kẹ́ ẹ máa ṣe publicity that is positive publicity about Bàbá Ìjẹ̀ṣà. Nǹkan tí Bàbá Ìjẹ̀ṣà ń sọ nìyẹn. And which I believe people have been doing. Whether Baba Ijesha has done wrong, people don't want to know. We don't want to know that nǹkan kan wà tá à ń pè ní wrong, nǹkan kan wà tá à ń pè ní right. At no time la fi máa interchange méjèèjì pé àbí la fi máa pa méjèèjì papọ̀ pé nǹkan náà ní méjèèjì. Wrong is wrong. Right is right. Amúdẹ̀rí pé a lot of Nigerians a máa ń sábà ṣe bẹ́ẹ̀. A máa ń sábà ṣe bẹ́ẹ̀. So ẹ jẹ́ a continue nípa ọ̀rọ̀ arábìnrin yẹn. No, Ewo, just we need to like silent Ejo má bínú. The whole group, we are sorry. They are sending their message back. To the extent that this idiot was even telling us that we should be telling people that it's not like that. It's not like that. He's a wicked soul. Only Bàbá Ìjẹ̀ṣà ní káwọn máa sọ fáwọn èèyàn pé it's not like that. Pé it's not like that. At least we can listen to it from this angle. títí fẹ́ mi bíi pé mọ̀ mí ẹ máa lọ like ẹ máa ṣí àwọn nǹkan síbi tó bá ní ẹ máa ṣí àwọn èèyàn máa kọ I know you that you know how to write inspirational kìíní ẹ má torí ìyẹn o àti mòótọ́ o ìṣúná àbáyẹsà ò sí come out by himself bóyá so ẹ má lóṣù. Wọ́n ní Bàbá Ìjẹ̀ṣà àti àwa tá à ń play script Bàbá Ìjẹ̀ṣà pé ká máa sọ fọ́mọ èèyàn pé àti gbọ́ ẹnu Bàbá Ìjẹ̀ṣà. Even Yomi Fabiyi òun náà ṣì ń sọ pé àti gbọ́ tẹnu Bàbá Ìjẹ̀ṣà. Lóòótọ́ ó yẹ ká gbọ́ tẹnu Bàbá Ìjẹ̀ṣà. Èmi ò bá wò pé ìwọ̀nba it's not like that tí Bàbá Ìjẹ̀ṣà náà ò bá dẹ̀ ṣe nǹkan kan pé mo ò ṣe bẹ́ẹ̀ o. Rádà nínú ẹ̀ wà tí Bàbá Ìjẹ̀ṣà ní ẹ ṣáà lọ máa bá mi bẹ̀ arábìnrin tí wọ́n ń pè ní princess.
pé ẹ ṣáà lọ máa bá mi bẹ arábìnrin tí wọ́n ń pè ní princess. ẹ jẹ́ à continue. Yeah, good evening, ma. Ìwé yẹn ti pọ̀ jù, ó ti pọ̀ jù, ó ti pọ̀ jù. He told us that ẹ̀yin méjèèjì jọ wà tẹ́lẹ̀. Because nígbà tí mo lọ bá wọn, mo bèè pé ọ̀gá ṣé kí ní ìwé o. wọ́n ní he told us that ẹ̀yin méjèèjì jọ wà tẹ́lẹ̀. dóò arábìnrin kan jáde lénìí náà bákan náà tó ní òun cousin bàbá ìjẹ̀ṣà lòun. ṣé mọ̀ pé àwọn ò sí ń bẹ̀ pé ọ̀pọ̀ ọgbà ni princess arábìnrin tá à ń pè ní princess yìí máa pe bàbá ìjẹ̀ṣà bóun ti ṣe ọbẹ̀ báyìí á dẹ̀ bọ́rẹ̀ ẹ̀ sí òò. tí bàbá ìjẹ̀ṣà ò ní ṣe nǹkan kan bóyá látara pé torí lọ́wọ́ ibìkan mò ń gbọ́ pé bóyá nítorí ara bàbá ìjẹ̀ṣà kò lè ní o. irú ẹ̀mí ń sìn ẹ̀mí ò lè gbarú ẹ̀. obìnrin bóyá tá a láìka ara wa bóyá ọkàn wa wà lọ́dọ̀ ara wa pé ká fẹ́ra wa. ṣẹ́gẹ̀tì ń sìn because nínú script kan à ń gbọ́ pé wọ́n ń fẹ́ra wọn. ṣe mọ̀ pé nínú gbogbo àwọn nǹkan tá à ń gbọ́ nínú ẹ̀ wà tẹ́ à ń gbọ́ pé bàbá ìjẹ̀ṣà àti arábìnrin tí à ń pè ní princess pé wọ́n ń fẹ́ra wọn. then how come ṣé wọ́n ń dúró de tá a bá ti marry ni nínú ọ̀rọ̀ tí arábìnrin yẹn sọ pé àìmọye ìgbà ni princess máa bọ́ra sílẹ̀ ta ni kó bóun ṣe nǹkan pọ̀ tí kò ní ṣe. àbí ká sọ pé bàbá ìjẹ̀ṣà kò lè ṣe ń táìmù yẹn èmi ò mọ̀ so mo ò fẹ́ George. so mo ò fẹ́ George ní àárín yẹn bọ̀ nǹkan tí à ń gbọ́ ṣẹ́mọ̀ ó ṣeé ṣe bóyá kí arábìnrin yẹn bóyá ń fi ìtara sọ̀rọ̀ pé jẹ́ ń ṣe lè bóyá tí n bá sọ ayáwó pa wọ́n ń fẹ́ra wọn lóòótọ́ ni bọ̀ bóyá wọ́n fẹ́ra wọn o bóyá wọ́n ṣọ́yàn fúnra wọn o either way. bọ́ ọdún yìí pọ̀ bọ́ mo lè má play púpọ̀ ní alẹ́ yìí. mo lè má play púpọ̀ bọ́ táwọn èèyàn bá tiẹ̀ tún wá ní kò rí bẹ́ẹ̀ màá tún wá continue lórí ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí ṣá mọ̀ pé mi ò judge. mo dẹ̀ jẹ́ kí stand wa known pé tó bá jẹ́ pé minor ni ọmọ yẹn as we speak nǹkan tí bàbá ìjẹ̀ṣà ṣe kò ń ṣe nǹkan tó bójú mu. àfi tẹ́ ẹ bá sọ pé adult lọmọ yẹn then of course there's something going on pé we cannot use adult as a bait. Yeah, it is wrong.
kò dáa pé ọmọ yìí ó ti wà traumatized according to ká tún wà lò again kó go through another trauma ìyẹn náà ò tún dá ṣe ni pé gbogbo every aspect of this ọ̀rọ̀ ṣe ni every aspect ọ̀rọ̀ yìí ló wà sensitive. Okay, wọ́n ti lu ọmọ yìí nìyẹn ǹjẹ́ ó yẹ kí bàbá Ìjẹ̀ṣà ṣe every aspect of ọ̀rọ̀ yìí ni ó wà sensitive bákan. ẹni tí ò bá ní ṣe ò ní ṣe even kí wọ́n dẹ páńpẹ́lẹ̀. ṣáwọn pé tí wọ́n bá dẹ páńpẹ́lẹ̀ fáwọn eku kan àwọn eku kan wà wọ́n á kọ̀ mọ́ lójú ni torí wọ́n mọ̀ pé páńpẹ́ ni. wọ́n á ṣe kí ni wọ́n á kọ̀ kúrò ńbẹ̀. eku míì gan ò mọ̀ pé páńpẹ́ ni kò ní yabẹ̀. kí wọ́n lo ọmọ yẹn kó go through another trauma is wrong. but tí bọ́mọ yẹn bá tún ṣe jẹ́ minor it is also wrong kí bàbá Ìjẹ̀ṣà kọlù. ẹ má gbàgbé àwọn tí a bá ní fibroid àti ó ń yọ wá lẹ́nu gbogbo ìgbà àbí kò jẹ́ ká bímọ ká lóyún ẹ̀yin má gbàgbé ẹ pé pause and ponder pé fibroid yín tán ni ó ń ṣiṣẹ́ gan yẹn òun ni ẹ fẹ́ àbí àwa tí a bá ní jẹ̀díjẹ̀dí ẹ pé pause and ponder àbí ìwọ tí ẹ̀dá bá ń yọ lẹ́nu má gbàgbé pé pause and ponder. so nǹkan tí à ń sọ ní àárín yẹn nìyẹn. ẹja ọlọ́run kó má mú wa ẹja continue. He told us that ẹ̀yin méjèèjì jọ wà tẹ́lẹ̀ because nígbà tí mo lọ bá wọn mo bèè pé ọ̀gá ṣé kí ní èrè o I know mo mọ̀ pé flex mo mọ̀ because àwa la máa bá ṣe àdè máa bá jáde dáadáa tábà lọ location àmọ́ bó ṣe máa ṣe tó jẹ́ pé ó máa já wa sọ́nà tó máa lóun bọ̀ you know all those kind thing but mo rò ó sí pé àwọn ọmọ kéékèèké yẹn although he did it to me as well you get but it's a long story but mi mọ̀ kó lè ṣe sí nǹkan bẹ́ẹ̀ yẹn he lied to us that's why you see today let me forward some voice notes to you he lied a lot. Okay. ìkànnì ẹ jẹ́ ń gbọ́ ìmíì tí ó wà níbí bóyá ká continue pẹ̀lú ọ̀rọ̀ yìí mò ń bọ̀. so ibi tí màá fẹ́ ti dúró nìyẹn lẹ́ǹkan sí màá fẹ́ kẹ́ ẹ tún gbọ́ ibi màá fẹ́ kẹ́ ẹ gbọ́ ẹ bá gbọ́. ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ èèyàn máa gbogbo tó ń sọ yẹn gbogbo ẹ máa die down tẹ́ bá ti. bàbá Ìjẹ̀ṣà ní gbogbo ohun tí wọ́n ń sọ yẹn pé tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ báyìí pé gbogbo ohun táwọn èèyàn ń sọ yẹn gbogbo ẹ̀ ní á die down. wọ́n ní gbogbo ẹ̀ ní á ṣe kí ni á die down. ń dá lóhùn ẹ̀ kó die down ni. wọ́n ní tẹ́ ẹ bá ń dá wọn lóhùn ẹ fẹ́ jẹ́ kó die down ni.
lẹ́yìn ilé tó ti sọ yìí sì kò lè sọ mí mọ́ lọ́la. wọ́n ní lẹ́yìn eléyìí tí princess ti sọ wọ́n ní kò lè sọ míì mọ́ ní ọ̀la níjọ́ míì ni bàbá ìjẹ̀ṣà ń sọ ń bẹ̀ yẹn. lọ sórí social media mọ́. wọ́n ní wọ́n ti ní kí princess má lọ sí orí social media mọ́. and everything láti délé ní so fúnra ẹ lọ́kàn balẹ̀ ẹ̀yẹ kan máa ṣe publicity fẹ́mi. wọ́n ní nǹkan táwọn fẹ́ kẹ́yìn máa ṣe ni kẹ́ ẹ máa ṣe publicity fún wọn. ẹ mọ̀ mí. wọ́n ní bí ìgbà tó jẹ́ pé ẹ mọ àwọn. like ẹ máa ṣe àwọn nǹkan tó bá ní ẹ máa ṣe àwọn èèyàn máa kọ I know you that you know how to write inspiration. wọ́n ní kẹ́ ẹ máa share anything shareable. That is, if I understand that part, that is positive things about him. ẹ má torí ìyẹn àti mòótọ́ o. wọ́n ní kẹ́ ẹ sì máa sọ fáwọn èèyàn pé ẹ má torí ìyẹn ṣe kíní àti mòótọ́ o. ìṣúná bàbá Ìjẹ̀ṣà ò sí come out by himself. wọ́n ní kẹ́ ẹ sì máa sọ fáwọn èèyàn pé bàbá Ìjẹ̀ṣà fúnra á sì jáde láti wá sọ báwo ló ṣe jẹ́. bóyá so ẹ má lóṣù. that's all you need to say. wọ́n ní nǹkan tí ẹ gbọ́dọ̀ máa sọ fún àwọn èèyàn nìyẹn pé kí ẹ má lose hope. bí àwa ṣe ìwọ̀nba tá a lè sọ nípa ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni a ní judge anybody. a ní judge but orí ibì kan náà ni a ṣì wà pé tó bá jẹ́ pé ọmọ yẹn minor ni pé ọmọ tí à ń sọ yìí pé minor ni a ṣe ń sọ pé no. èèyàn kan béèrè pé that means he was in prison while staying in the group. èmi ò lè dáhùn ọ̀rọ̀ yẹn. mo ò lè dáhùn àárín yẹn. ẹlòmíràn lè tún béèrè pé how come this voice note or whatever yẹn náà mo ò lè dáhùn bẹ̀ yẹn náà. ṣùgbọ́n nǹkan tí mo lè sọ ń pa ẹ̀ òun ni mo ti sọ yìí. though àwọn èèyàn á sọ pé I don't say anything wrong. And what Baba Ìjẹ̀ṣà said, èmi ò sọ pé nǹkan kan wrong ń bẹ̀. Of course, fèsì kan lélẹ̀. Mo ò lè sọ pé nǹkan kan wrong ń bẹ̀. Èmi náà ò lè sọ pé nǹkan kan wrong ń bẹ̀. But ibi tá a ṣe wà ní pé ká ní pé minor lọmọ yẹn kò sí nǹkan tá a fẹ́ fi justify pé kí àgbàlagbà bíi bàbá Ìjẹ̀ṣà bá minor sùn. èèmọ̀ ká sọ pé wọ́n ti jọ ń ṣe tipẹ́. Kò sí nǹkan tá a sì fẹ́ fi justify yẹn. And iṣẹ́ tá a dẹ̀ ń sọ yìí mo rántí pé àwọn years ago a rí àsì nǹkan tó bàbàrà ní especially in Africa. A rí àsì nǹkan tí ó pàtàkì. Even kí àgbàlagbà fún minor lóyún a béèrè pé ok àwọn ẹbí ẹ̀ dà ní kódà wọn ò ní mú lọ sí police station. Ibi tó ti máa ń dìjà ní pé tó bá ní ẹ̀rọ mo ò gbá o mo rò pé ibi tó ti máa ń sábà dìjà nìyẹn.
and tí ó bá jẹ́ adult, right? Of course adult ni adult lè say yes. Ó dẹ̀ tẹ́ bá wo sin yẹn, sin tí ó ṣẹlẹ̀ nínú nǹkan tá a rí yẹn, sin tí ó ṣẹlẹ̀, of course tó bá yẹ pé adult lọ́mọ yẹn, wọ́n gbà fúnra wọn ni. Even tó bá yẹ pé adult lọ́mọ yẹn, ṣàgẹ́tì ń sìn, a ní of course wọ́n lè bára wọn sọ pé ò lè ṣe ń bì a ní máa sáré ṣe káǹtì tó dé, ṣe bí wọ́n sìyàn lọ ni. Ìgbà mélòó ni eégún fi ń dèèyàn? Ìyá náà ní sáré ṣe má yẹ kó káwa mọ́ bí o, mo fẹ́ wàhálà àǹtí o. Ṣé mọ̀ adult tá a bá wo scene yẹn náà, táwọn oní voice over rẹ̀ tó bá fẹ́ ṣe é sí ká ní wá àǹtí tí ń bọ̀ àti ń gbóhùn àǹtí, you know, something like that. Èèyàn kan sọ̀rọ̀ pé ó ní àwọn èèyàn sọ̀rọ̀ pé ọmọ táwọn yẹn tẹ́ ẹ bá dé lóyìnbó, èní gan ọmọ kan ọmọ iléèwé ni ọmọ yẹn mọ ọmọ kíláàsì tó wà, tẹ́ ẹ bá mọ bó ṣe ga bó ṣe fìrìn gbọ̀, pé tẹ́ ẹ bá mọ bí ó ṣe ga bó ṣe fìrìn gbọ̀, it's not about height kọ́ là ń wò ń sè, bóyá height ni o, bóyá on height ni o, ẹ má wo height, ẹ má jẹ́ ká fi height ká fi judge ọmọ, ẹ má jẹ́ a fi height judge, ẹ má jẹ́ a fi body judge. Ọmọ mi gan ó tóbi jù yẹ́ ẹ̀ lọ tó dẹ̀ wà ní junior secondary school or junior high school, so ẹja fìyẹn lẹ̀. And the same thing ó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà náà. Mo sọ fúngbà táwọn wà ní primary school, primary 6, àwọn teacher wa ń gbẹ̀rẹ̀, looking back, primary 6 ni mò ń sọ o, wọ́n ń bá nù wa sùn. Wọ́n ń bá nínú wa sùn. Arábìnrin kan wà tí wọ́n ń pè ní Àmọ̀kẹ́ nígbà tá a wà ní primary 6. Looking back, tí èèyàn bá wo ọyàn ẹ̀ looking back, á tó rí mi, ọyàn ẹ̀ kọ̀ọ̀kan á tó rí mi kàn, á tó rí mi. I'm talking about when I was in primary 6. Ṣé ẹ̀ ń gẹ̀ẹ́tì nǹkan tí mò ń sọ? Á tó rí mi kàn. So tá bá ń fi ọmọ 14 years kíní kan, no. Ọmọ 14 years or no 14 years, àfi tí èmi ò sọ age ẹ̀ ń sìn yín o, torí àti ìmọ̀ age real age ẹ̀ ṣe mọ̀ pé wọ́n ti bẹ̀rẹ̀ ń kọ̀ tí ń sìn, bóyá ó ṣeé ṣe kí kọ̀ tí sọ kó sọ age ẹ̀, ó ṣeé ṣe kí wọ́n prove age ẹ̀. Defence counsel ó lè máa sọ pé rárá òun ò believe nínú age ẹ̀. Wọ́n á máa drag yẹn. Then má gbàgbé àwọn tí a bá ní problem high blood pressure, èèyàn kan sọ pé what are you looking at? Àní mò ń sọ Àmọ̀kẹ́ ńgbà tí mo wà ní primary 6. À ń sọ̀rọ̀ over 35 years ago àbí 30 years ago dẹ́ni. Over 30 years ago.
ṣẹ́gẹ̀ tí ń sìn à ń sọ̀rọ̀ àmọ̀kẹ́ mo kàn ń rìkọ̀lẹ́ẹ̀tì nígbà àmọ̀kẹ́ kàfáyà rọ̀fíà àwọn mẹ́ta yẹn àwọn tíṣà yẹn kẹ̀rẹ̀ wọ́n máa ń pẹ́ lọlé primary school bágo mẹ́fà ò lò wọn ò ní lọlé àwọn àmọ̀kẹ́ kàfáyà rọ̀fíà àwọn ló máa ń dúró tì wọ́n. so nǹkan tá à ń sọ nìyẹn ẹni kí ni mò ń wò sójú mi fọ́n gbà yẹn ni ṣèyí àwa ò àmọ́ nǹkan kan ṣùgbọ́n of course looking back ni mò ń sọ mò ń reflect ni. so nǹkan tá a rí lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nìyẹn. èmi ò mọ bí àwa bá ṣe rí ṣùgbọ́n tó bá jẹ́ pé bàbá Ìjẹ̀ṣà ẹlòmíín rẹ́rìn-ín sí pé kí ló irọ́ nǹkan ṣe rí gbogbo ògbà yẹn looking back nǹkan táwa ń rí ní àyà àmọ̀kẹ́ kò ní mínì sí wa àwọn àti ẹ̀mọ̀ nǹkan tó fi ń ṣe pé a rí ọyàn lọ́yà àmọ̀kẹ́ ń sè àmọ́ nǹkan tó àmọ́ wúlò ẹ̀ a kò mọ̀ pé ó wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni a ní àmọ́ nǹkan tó fi ń ṣe àmọ́ wúlò ẹ̀ hello. ẹ má bínú ẹjọ́ ẹ má yẹ kí n lò kí n ẹjọ́ pẹ̀lú bẹ́ẹ̀ nǹkan kan lọ́wọ́ yín ẹjọ́ má bínú ṣé kí n go ahead. ẹ go ahead ma. ṣé voice note yìí tẹ pé nísìnyí agbọ́n mi tí máa ń sọ yìí pé kọ́ máa bọ́tà kọ́ máa ṣe nǹkan báyìí kọ́ máa ṣe nǹkan kó fún wọn ní nǹkan tó yẹ kó ń ṣe ṣé pé òkè ẹ má ṣe bẹ́ẹ̀ ni pé ẹ mọ̀ mí nǹkan tó sọ bẹ́ẹ̀ nìyẹn right ó tún wá sọ bẹ́ẹ̀ ni pé wọ́n sọ fún princess pé kó má lọ sọ̀rọ̀ ní online mọ́ ok pẹ̀lú voice note eléyìí tó wá bọ́ta ní tí wọ́n ti gbọ́ tí ọ̀gbẹ́ni ti wá sọ̀rọ̀ ṣé kò ní ṣe àkóbá fún ọ̀gbẹ́ni yìí gé nǹkan tí mo fẹ́ béèrè èmi ṣe pé ṣé kò ní ṣe àkóbá. fún bàbá Ìjẹ̀ṣà ìdí nítorí pé kí ni òun sọ pé ìgbà tó ti sọ pé princess kó má lọ sọ̀rọ̀ ní online mọ́ so oníṣòwò bá ti sọ wọn fún àwọn òṣìṣẹ́ yìí pé kọ́ máa bá àwọn polongo bọ̀ kó má ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀gbọ́n mi rí ṣé yẹn wọ́n nísìnyí àti wá gbọ́nú ọ̀rọ̀ tó ń wá sọ pé ìwọ ló fún wọn ní àṣẹ bí kò máa sọ̀rọ̀ níta òun wá ní kó máa sọ pé wọn ò mọ̀ ẹ́ rí so yẹ kò ní fàkóbá fún máa yẹn again right now pẹ̀lú ohun tó wá jáde nísìnyí. mo ò lè sọ yẹn ṣẹ́gẹ̀ tí ń sìn èmi ò lè sọ̀rọ̀ débẹ̀ yẹn ṣẹ́gẹ̀ tí ń sìn nǹkan tèmi kàn rí kó jáde lèmi ń sọ̀rọ̀ ń pa ẹ̀. okay alright yẹ mo kọ tẹfẹ mo wà confused ni pé okay tó ti ń dàbẹ ni kó ti ń di pé kò sáṣeyẹ bíbá ẹ mọ dẹni tí nǹkan tó bá lè mú pé wọn lè tẹ mo princess fóònù pé kó má sọ̀rọ̀ online so àṣírí tí wàá tó ti pé òun lòun fáwọn láti pé kó lọ máa sọ̀rọ̀ níta kó máa sọ pé wọn ò mọ òun rí tó mo kàn wà confused láàrin yẹn ni. Ọlọ́run kó ṣàánú wa nǹkan táwa rí la gbé jáde ẹ ṣe bá. alright sir. Àmọ̀kẹ́ tó o bá ń wò mí má bínú mo ti sọ̀rọ̀ mo ní mo ò mọ̀ wúlò mo ṣàkọmọ̀ pé igbá àyà Àmọ̀kẹ́ ga ṣùgbọ́n ìwúlò ẹ̀ mo ò mọ̀ Ọlọ́run dẹ̀ mọ̀ Ọlọ́run rínú mi mo kò dẹ̀ ń ṣe pé mo fi ń ṣe yẹ̀yẹ́ so bí ọ̀rọ̀ yẹn ṣe bó ṣe rí nìyẹn mo ní ìwọ tí o bá ní high blood pressure tí high blood pressure ó ń dààmú ẹ wọ́n má gbàgbé a ní herbs a dẹ̀ ní rain tó bá yẹ pé rain ló fẹ́ ìwọ pé pause and ponder tó bá yẹ herbs ló fẹ́ àbí diabetes ń dààmú ẹ wọ́n má gbàgbé kó o pé pause and ponder. Ṣé ká máa lọ àbí ká continue? ok ẹ jẹ́ ń ṣe phone line fáwọn èèyàn bíi mélòó kan kí a contribute lórí ìwọ̀nba tá a gbọ́ yìí ìwọ̀nba ẹ mọ̀ pé ìwọ̀nba ni mo pè ìwọ̀nba ni because ó tún ṣì pọ̀
Basically àwọn ará inú group a lot of people ń faraya nù wọn. Most of them wọ́n ń sọ experience wọn pé ẹlòmíà sọ mo ti encounter nǹkan báyìí rí, ẹlòmíà sọ mo ti ṣe nǹkan báyìí báyìí but still tó bá jẹ́ pé bàbá Ìjẹ̀ṣà tó bá jẹ́ pé according to nǹkan tí wọ́n ń sọ yìí, according to nǹkan táwọn ẹni yìí ń sọ yìí pé bó ṣe rí lọ́dọ̀ bàbá Ìjẹ̀ṣà nìyẹn, èmi ò bá sọ pé tí wọ́n bá tọ́jú bàbá Ìjẹ̀ṣà nǹkan tó dání pé kí wọ́n tọ́jú wọn. Ó ṣeé ṣe ẹ̀yin ò mọ bọ́lọ̀ ń ṣe ń sọ láyọ̀. ṣẹ́rí àwọn àìsàn kan á máa ṣèyàn tó yẹ pé tí èèyàn bá wà ń ta ó lè má rí ìwòsàn, ṣùgbọ́n tí èèyàn bá wà ní àhámọ́ nígbà míì àwọn àìsàn yẹn á padà ní ìwòsàn. Tí wọ́n bá fìyàn sí bóyá àhámọ́ bóyá ẹ̀wọ̀n ni ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan tó ń ṣe nìyí ibi tí ìwòsàn ẹ̀ wà nìyẹn. Ṣùgbọ́n látara pé a nífẹ̀ẹ́ èèyàn a ní rárá o, so ó mì pé ṣé èwo ni ẹ fẹ́ fi nífẹ̀ẹ́, ṣé kó má rí ìwòsàn ni? Ẹ mọ̀ bóyá tó bá jẹ́ pé nǹkan báyìí ń ṣe bàbá Ìjẹ̀ṣà, ẹ mọ̀ bóyá kó wà láhàámọ́ gan níbi tí ìwòsàn ẹ̀ wà. You don't know. Tó bá yẹ pé bàbá Ìjẹ̀ṣà ń ṣe àwọn nǹkan tí bàbá Ìjẹ̀ṣà tọ́nà ń ṣe yìí, ẹ mọ̀ bóyá kó wà ní àhámọ́ kó reflect, tó bá reflect tó bóyá bẹ́ẹ̀ ni ìwòsàn ẹ̀ wà. You don't know. Àdúrà kan ní ẹ̀kọ́ máa bá ṣe pé kọ́lọ́n kó ṣàánú kọ́lọ́n kó ṣe tó bá jẹ́ àìsàn náà ni kọ́lọ́n kó fún bàbá Ìjẹ̀ṣà láradá, kọ́lọ́n kó fún bàbá Ìjẹ̀ṣà láradá. So bí a ṣe rìn ní orí ètò ní alẹ́ yìí nìyẹn. Ẹ má gbàgbé àwọn tí a bá fẹ́ ra àwọn egbògi tá a sọ yìí, bóyá rain ni bóyá herbs ni, ẹ má gbàgbé ẹ jẹ́ à pé pause and ponder. Orun rẹ̀ lásán ṣàrà lójú ọ̀tá tó ń gbọ́ mi tẹ̀gbìn.